Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti nawọ́ àṣẹ wá sí ilé epo tàpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti máa ta epo fún ilé-iṣẹ́ ìsọdọ̀tun epo ti Dangote pẹ̀lú àwọn ìyókù ilé-iṣẹ́ tó ń ṣe ìsọdọ̀tun epo rọ̀bì ní owó náírà. Olùgbà ààrẹ lámọ̀ràn ní ẹ̀ka ìbánisọ̀rọ̀ àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà ló kéde ìròyìn náà sétígbọ́ gbogbo ènìyàn lónìí ọjọ́ Ajé Monday. Ọ̀nànúgà ní ìdí pàtàkì ṣíṣe eléyìí ni yóò mú kí ìdúródédé dé bá owó títa epo ìsọdọ̀tun kúrò nínú pàṣípàrọ̀ owó dọ́là ilẹ̀ òkèèrè sí owó náírà tó jẹ́ àgbàwọlé ìgbésẹ̀ táwọn ìgbìmọ̀ ìjọba àpapọ̀ lónìí tí ń ṣe ọjọ́ Ajé Monday. Ní lọ́wọ́lọ́wọ́ ilé-iṣẹ́ ìwápo ìsọdọ̀tun ti Dangote béèrè fún àǹdógún epo rọ̀bì ní owó tó tó ní $13.5 billion owó ilẹ̀ òkèèrè lọ́dọọdún tí ilé-iṣẹ́ epo àpapọ̀ orílẹ̀-èdè yìí ti gbà láti máa ṣe ìpèsè mẹ́rin. Àwọn ìgbìmọ̀ ìjọba àpapọ̀ ti bu ọwọ́ lù wípé owó tó tó ní $2,280,000 $450,000 àgbá fún epo abẹ́lé fún lílò tí à ń ṣe ní owó náírà fún orílẹ̀-èdè Nàìjíríà fún ìsọdọ̀tun fún lílò ilé-iṣẹ́ ìsọdọ̀tun epo ti Dangote. Ilé-ìfowópamọ́ Access Bank àti àwọn ìyókù ilé-ìfowópamọ́ ti orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n sọ pé yóò ṣe agbátẹrù ìdókòwò náà láàrin ilé-iṣẹ́ ìwápo ti Dangote àti ẹ̀ka ilé-epo àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Kò jẹ́ bó ṣe jẹ́ nínú ìròyìn agbègbè tòní.